wọ́n ní seize yẹn mean pé kó o gbé ẹnu burúkú ẹ gutter mouth yẹn kó o gbé dákẹ́ kí o dẹ̀ ṣe kí ni kí o padà. Wọ́n ní kó o mú ẹnu rírùn tó o tì ń fọ̀ tó ti sẹ́gẹ̀dẹ̀ gbogbo yín tó ti sẹ́gẹ̀dẹ̀ mú ẹ ní agbárí gbogbo yín tó jẹ́ pé ó ti sẹ́gẹ̀dẹ̀ mú ẹ ní agbárí oyin ti funfun tán. Wọ́n ní kó o gbé ẹnu burúkú bí ẹni tẹnubọnú ògiri. Wọ́n ní kó o mú ẹnu burúkú ẹ kó o pàdé kó o pamọ́ kí o dẹ̀ ṣe kí ni kí o dẹ̀ padà kó o desist kó o dẹ̀yìn. Òun ni notice tó wá fún ẹ yìí. Notice kíyàn mú ẹnu burúkú kíyàn pàdé kíyàn dẹ̀ dẹ̀yìn mí ni ẹ̀ nìyẹn. Ó wá sọ furthermore wọ́n ní unlawful mention, defamation, and misuse of name of Senator Dino Melaye. Ṣùgbọ́n Lizzy, wọ́n ní wípé bó o ṣe ń dárúkọ Senator Dino Melaye, bó o ṣe assassinate tó ń defame character wọn, tó dẹ̀ tún wá misuse orúkọ wọn sí ọ̀rọ̀ tí ó kàn wọ́n lórí show lórí burúkú tó wáyé wá ṣe ṣàlàyé ṣẹlẹ́yà tó wáyé wá ṣe òun ni àkọlé lẹ́tà yìí. Ó wá sọ tu sórí pé wọ́n ti ẹ̀pẹ́ ní mrs tu ṣọmọ mi ní ms mi ní sọ fún ẹ lọ sí orí Google kó lọ bèrè pé tó bá ti ń pèèyàn ní ms pé kí ni ìtumọ̀ ẹ̀. So tu ms Lizzy Ajonrin o lè dùn mọ́ta gbé wèrè Kòtónú wọ́n wá send ẹ̀ sí ẹ via public notice yẹn notice gbogbo àgbáyé not send ẹ̀ true then electronic communication that means it can be via social media or anything that has to do with communication electronically. It can be what if your phone send it, what if your computer send it, what if social media send it, anything about the electronic transmission that we communicate letter is here. Ogbo abo down. Okay. Owako, one madam. This letter serves as a formal cease and desist. Capital letter. So this letter serves as a formal cease and desist notice issued in the interest of protecting the reputation, integrity, and legal rights of Senator Dino Melaye, a former senator of the Federal Republic of Nigeria and a public figure of national standing. Madam Dewiri, Ọ̀pálẹ̀mọ́ Kòtónú, wọ́n kọ́ sọ fún ẹ wípé lẹ́tà tí wọ́n fún ẹ yìí o pé is a formal letter o wípé kó o gbẹ́nu burúkú ẹ sọ̀hún eyín burúkú tó ti ṣẹ̀gẹ̀dẹ̀ mú ẹ ní agbárí tó rí brush àti toothpaste gidi tó rí fọ èyí mouthwash yóò ní mi rò pé o ṣe flossing rí o floss gbogbo eyín ẹ gbogbo ahọ́n ẹ ti funfun wọ́n ní kó o mẹ́nu burúkú ẹnu burúkú wọnú ògùnṣayọ̀ wọ́n ní kó o panu dé pé lẹ́tà yìí wọ́n send ẹ̀ sí ẹ Prince Mọ̀ṣúráràjí orí burúkú tó èpè tó wáyé wá ṣẹ̀yìn I send it back to you and your family and your children and your children's children and to your whole generation as a whole 100 folds 1,000 folds 1,000,000 folds Prince Monsurat Raji bó ṣe wá sórí platform yìí tí mi ò pè é tó wá ṣẹ́ ìpè kó dìde láwọn tó wà ń bíbà ẹ̀ ní orí àní mo send ìpè sí ẹ back to you and your children your children's children in 1,000 and million folds bó ṣe máa rí nìyẹn àmì lórúkọ Jésù jẹ́ kí n wá ṣá ẹ sí blocking olórí burúkú olùṣì àwáyé má ṣe rere ọkùnrin òfò tó ń gbẹnu sọ̀rọ̀ obìnrin mi ò mẹ́ni tó pè ẹ́ sọ̀rọ̀ ẹntì iṣẹ́ ọ̀kà lára orí social ló wà olórí burúkú tọrọ ó ti ṣàgbé títí kò rẹ́ni fún ní nǹkan kan jẹ́ ó lè ẹ máa gbọ́ lọ ẹ̀yin tiwa wọ́n ní pé Senator Dino Melaye yẹn o wọ́n ní although he is a former senator but he is still a public figure of national standing pé wọ́n lè má jẹ́ current sitting senator lọ́wọ́lọ́wọ́ báyìí o àmọ́ Senator Dino Melaye is a public figure of national láti gbogbo Federation of Nigeria pátápátá is still a public figure all over the world ní public figure. Notice of concern in caps orí wọ́n sọ fún ẹ tó bá ti ń lo caps nínú lẹ́tà ó jẹ́ kó mọ̀ pé wọ́n fẹ́ kó mú ọpọlọ ẹ kó ṣí kalẹ̀ pé ó wà very important ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọwọ́ ni it has been brought to our attention through repeated video recordings, live stream, and digital broadcasts that you have persistently mentioned,
referenced and invoked the name of Senator Dino Melaye directly and indirectly in the course of your ongoing online disputes and personal altercations. Wọ́n sọ fún ẹ wípé èmi náà mọ̀ pé grammar yẹn pọ̀ mo ṣe ní kí n máa bá interpret ní Yorùbá Daisy because English yẹn náà ká má wòlẹ̀ parọ́ ká má jalè ọpọlọ wèrè mẹ́ṣọ́ ò lè gbé nítorí kò lọ school ẹ mọ̀ òyìnbó ẹnu ẹ̀ náà ò dáa kò ṣe pé ó ní comprehension lọ títí kò lè yé because gbogbo tó wá sọ lẹ́nu rubbish opposite nǹkan tó kọ fún so kó má bàa fi ẹ̀wọ̀n gbére gbára bó ṣe predict lórí show tí Vicky James lọ lórí show yẹn kó má lọ fi ẹ̀wọ̀n gbára ni mo ní kí n máa bá fọ túkẹ́túkẹ́ sí Yorùbá Lizzy wọ́n ní wípé àwọn ti gbọ́ pé àwọn èèyàn ti wá fi tó àwọn ní etí nípa fídíò àṣekúdórógbó tó máa ń ṣe lójoojúmọ́ from January to December and àwọn láìfù tó máa ń ṣe lórí social media àṣekúdórógbó from January to December wípé o ti ń fi orúkọ Senator Dino Melaye pé o ti fi ń ra ilẹ̀ pé o ti ń fi orúkọ wọn pé o ti fi ń rẹ́ ilẹ̀ directly and indirectly ní ìwé pé ìgbà mi ò lè pè wọ́n ní Milo ìgbà mi ò lè fún wọn ní nickname ìgbà mi ò lè sọ oríṣiríṣi nǹkan and I can testify pé last week tó ṣe show ó dárúkọ wọn nígbà tó ń try láti gbé wọn mọ́ra pé Senator Dino Melaye nígbà tí wọ́n ṣe olé wọn wọ́n ṣe dining table òun dining table Senator Dino Melaye dining table yẹn fẹ́ tó 100 million kìíní kan sórí wọ́n ní kó gbẹnu burúkú ẹ̀ sàn wọ́n ní kó mú ète tòkè kó pamọ́ ti ìsàlẹ̀ kó wá mú ẹni burúkú wọnú ògòbúyọ jẹ́ pé kó gbé sí ẹ̀gbẹ́ kan pé kó gbẹnu dákẹ́ torí pé kí ni o ti ń persistently mi wípé o gbogbo ògbà tó bá ti ń ṣe àwọn show lórí burúkú tó máa ń ṣe tó wáyé wá ṣe lórí social media bó o máa ń dárúkọ Senator Dino Melaye directly or indirectly pẹ̀lú ìjà olórí burúkú wọ́ọ̀wọ́ọ̀wọ́ tó wáyé ayé wá jà ìyẹn náà pè ní online disputes ìjà orí burúkú tó wálé ayé wá jà ìyẹn ogun ìwà àtàwọn warriors ìyẹn wọ́ọ̀wọ́ọ̀wọ́ tẹ́wálé ayé wá jà àti personal altercations ìyẹn àwọn ìjà person to person pàdí to pàdí rí tó ń bá Ìyábọ̀ Òjó jà yẹn ìyẹn pàdí to pàdí pé kí ló wá kan Senator Dino Melaye nínú personal ọ̀rọ̀ tó ń jà pé báwo lorúkọ wọn ṣe ń wáyé pé àwọn ti ń gbọ́ wọ́n ti fi ń tó àwọn ní etí ṣó gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣó yí ẹ dáadáa kó o ṣí etí ẹ kó o máa gbọ́ mi wọ́n wá ní while it is understood that public figures are often subjected to public commentary, wọ́n ní pé ó yá wọn pé normal thing ni kó máa fi public figure kó máa fi wọ́n sọ̀rọ̀ ní tá bá ń ṣàwọn kíní lórí ẹ̀rọ alújára kíní Yorùbá yẹn alújára pé tá bá ń ṣe àwọn commentary lórí public domain pé normally wọ́n máa ń subject wọn sí criticism ni o àbí kó máa subject wọn sí opinion ni o wọ́n wá ní pé what is neither permissible nor unlawful is the deliberate use of an individual's name in connection with allegations, insinuations, or narratives for which you possess no verifiable evidence and which appear to be rooted solely in rumor, conjecture, or social media gossip. Ìyá time and date sórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí time and date ò lè gbà ẹ́ o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo ní rìsíìtì kan ló wà ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o wọ́n ní pé àwọn ò ní gbà wọ́n ní pé àwọn ò ní gbà kò dẹ̀ bá òfin mu kíyàn máa lo orúkọ àwọn ìyẹn Senator Dino Melaye kó máa lo orúkọ wọn nínú àwọn allegation àwọn ẹ̀sùn tí wọ́n kọ̀míìtì àwọn ọ̀rọ̀ tó gbọ́ ìyẹn ESA tó kọ̀ gbọ́ àwọn rúmọ̀ pé kó wá máa fi yẹn kó máa lò láì ní evidence lọ́wọ́ kó má bàa kù sẹ́wọ̀n Lizzy Ajonrin kó má bàa fi ẹ̀wọ̀n gbára pẹ̀lú iṣẹ́ àṣekárakára wọn náà sọ fún ẹ yìí pé àwọn kò neither permissible yẹn ni pé kò lè ṣeé ṣe kò lè wọ́ọ̀kì and wo lawful kò bá òfin Federation of Nigeria kò bá òfin mu kéèyàn máa fi orúkọ ẹni yí ilẹ̀ pẹ̀pẹ̀ kó o máa parọ́ mọ́ orúkọ ẹni kó o máa dọ̀tí orúkọ ẹni torí pé òun jà torí pé o sì gbọ́ àwọn rúmọ̀sì kan ní ẹ̀yìn lẹ́yìn wà torí pé o sì gbọ́ àwọn news kan lórí this lover nípa Senator Dino Melaye àti kinní kan pẹ̀lú IY sexy kó o máa mú yẹn láì ní evidence Lizzy Ajonrin evidence tó ń sọ kò ń ṣe pé o máa wá mú àwọn kọ́mẹ́ǹtì oníkọ́mẹ́ǹtì wà wá gé yẹn pamọ́ àbí wà á mú post lórí social media lórí this lover wà á mú yẹn wá gé kamọ́ tó ní àwọn evidence court yẹn bíi audio evidence àbí kó bí video evidence pé gbogbo nǹkan tó ń sọ nípa wọn yẹn pé lóòótọ́ pé tó o bá ti ní evidence yẹn gossip ló máa jẹ́ kó má bàa fi ẹ̀wọ̀n gbára kó má bàa kú sí ẹ̀wọ̀n
ó wá sọ fún ẹ wípé gbogbo orí burúkú tó ti ń ṣe pẹ̀lú orúkọ àwọn tó ń fi orúkọ wọn yí ìyẹ̀pẹ̀ tó ń dìfẹ́mù wọn tó ń parọ́ mọ́ wọn tó ń dúró lórí rúmọ̀ tó ń fi rúmọ̀ ṣe evidence tó ń fi social media comment tó fi ń ṣe evidence tó ń fi social media post tó fi ń ṣe evidence wọ́n ní ó máa ní àmì wọn kí ni Yorùbá implication wọ́n ní ó máa ní kí ni Yorùbá ẹjọ́ tẹ́ bá mọ Yorùbá implication ẹ bá mi kọ kí ni implication pé ó máa lẹ́yìn o Lizzy Ajonrin wọ́n ní pé bó o ṣe ń ba wọ́n ní ìbanilórúkọ jẹ́ tó ń ṣe sórúkọ sẹ́dẹ̀tọ̀ Dino Melaye tó ń fi orúkọ wọn rẹ́lẹ̀ tó ń ba orúkọ wọn jẹ́ tó ń tẹ̀ wọ́n lójú gàràgàràgàrà tó ń fún wọn lórúkọ bíi Milo bíi Dino bíi Nino bíi Mílíkì tó ń fún wọn ní orúkọ wọ́n ní pé gbogbo nǹkan tó ń ṣe Lizzy Ajonrin wọn ló máa lẹ́yìn ó máa ní ẹ̀yìn gidi wọ́n ní your repeated references to Senator Dino Melaye in unrelated personal conflicts amount to wọ́n ní Lizzy Ajonrin olè Èdùmọ́ta olè gbajúmọ̀ Èkó wọ́n ní pé tó bá ń forúkọ Dino Melaye tó bá fi ń ṣe rẹ́fẹ́rẹ́nsì yẹn tó bá ń forúkọ wọn ṣe atọ́ka nínú àwọn ọjà tó ń já ọmọ tó wáyé wá jagun mólú wọ́n ní tó bá ń fi orúkọ àwọn tó bá ń dárúkọ àwọn nínú àwọn ogun tó wá bára ẹ ìwọ tó wá bá ilé tẹ́kí gbogbo ìgbésí ayé ẹ ó wá bá ilé ayé ẹ jà ó wá ń bára ẹ jà wèrè ọmọ òun bára ẹ jà wọ́n ní pé ó máa lẹ́yìn wọ́n ní the first one number one the misappropriation of his name èmi náà rí Sister Elizabeth mo rí pé ní wọ́n bí dá àní kò lè pe Dino mọ̀ sẹ́ ìfẹ́ kò lè lo nickname gan mọ́ ọmọlọ́mọ àríkúyẹ rí ó yá sá lọ ẹni abálẹ̀ lẹ́mọ́lá ẹni abálẹ̀ dàmọ́lá là ń lẹ́ẹ̀dì mọ́ ó mọ̀ pé tóun bá lọ pe orúkọ yẹn pẹ́rẹ́ lábùjá yẹn ká lónìí ọmọlọ́mọ ya change orúkọ wọn sí Mr. D olórí ibú mo rò pé èmi ọmọ líle èmi ọmọ líle ẹ̀wọ̀n dà èmi ọmọ líle èmi ọmọ líle ó yẹ kó o dárúkọ wọn ni wọ́n bí ẹ kú ó fẹ́ kú ni àbó fẹ́ lówó ó yá change sí Mr. D ọmọlọ́mọ fúnra rẹ̀ ọmọlọ́mọ ya fẹsẹ̀ fẹ́ only the misappropriation of his name for the advancement of your personal disputes. Ṣòsìgbọ́ wọ́n ní pé o ti ń forúkọ wọn jà látijọ́ ìyàwó ọmọ ẹ rí àwọn ò dá sí ẹ àwọn ò fẹ́ mú ẹ àwọn ò kí ń mọ illiterate bíi tiẹ̀ àwọn ò kí ń mọ awáyé wá jagun bíi tiẹ̀ wọ́n láwọn ò kí ń mọ olè wọ́n ò lè bá olè ṣe ọ̀rẹ́ wọ́n ò lè bá olè ṣeré wọ́n ò lè bá olè sọ̀rọ̀. Wọ́n tún ní the publication and repetition of unverified claims, innuendo and insinuation. Wọ́n ní pé o ti ń publicize àwọn nǹkan tó mọ̀ ń pa ẹ̀ mo gbọ́ o sì ń bẹ̀. Wọ́n ní wọ́n pé ESA ọ̀rọ̀ táwọn èèyàn sọ sí ẹdẹ tí ọ̀rọ̀ tó ń sọ sínú kọ́mẹ́ǹtì tí wọ́n gbọ́ conduct capable of lowering his reputation in the estimation of right-thinking members of the society. Wọ́n ní pé Lizzy Ajonrin pé bó o ṣe ń dárúkọ Mr. Dino pẹ̀lú lórí péjì ẹ wípé òun já ráǹkì wọn. Lizzy Dino Melaye sọ wípé bó o ṣe ń dárúkọ àwọn lórí péjì ẹ òun ló wà reputation ni wọn ní iwájú àwọn èèyàn tó yẹ pé wọ́n ní ọpọlọ pípé tí orí wọn pé yágíyágíyágí ní society mí nìyẹn. wọ́n wá tún sọ síwájú wọ́n ní this by all reasonable legal standards constitutes defamation of character whether by implication, repetition or reckless disregard for truth. Wọ́n wá sọ fún ẹ wípé gbogbo wà tó ń wú ìpátápátá tó ti ń dárúkọ wọn látijọ́ ẹ̀ for many years tó bá ti ń búyà bójò báyìí bẹ́ẹ̀ ló máa fi ṣẹ́dẹ̀ tọ́jú ní ìmọ̀lẹ́ ló máa fi lé bó ṣe ń pín wọn ní nickname láti máa fún wọn ní innuendo wọ́n sọ fún ẹ bíbẹ̀ wọ́n ní pé gbogbo wọn tó ti ṣe pátápátá pé defamation of character ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní pé the fact that blogs or third parties may have previously published allegations does not grant you license to recycle, amplify or weaponize such narratives. Lizzy Ajonrin ìbẹ̀ tí ìyẹn lè gangan ni mo gbádùn jù. Wọ́n ní wípé the fact wípé Gistlover ìyẹn blọ́ọ̀gì àbí àwọn third party àwọn tó comment àwọn tó share post àtàwọn tó comment àtàwọn blog tá a mọ̀ tó ti mú news yẹn látòrí Gistlover tó ti rí blog ẹ̀ bí àwọn bíi Insta blog bí àwọn Tunde Ednut àwọn third party tí wọ́n ti publish allegation ìyẹn ò fún ẹ ní láísẹ̀nsì ó ṣàmọ̀ mí ní láísẹ̀nsì tí yóò bá ní láísẹ̀nsì yóò lè wa mọ́tò láísẹ̀nsì
wọ́n ní ìyẹn ò fún ní láísẹ́ǹsì láti recycle. Ìyẹn ni wípé àwọn news ìbànújẹ́, àwọn news tí ò true, irú recycle bin tá fẹ́ recycle nù, àwọn ògò tá mú mọ́, àwọn ògò táyé wọ́n ti bàjẹ́, àwọn can tá fẹ́ lọ recycle. Wọ́n ní pé kó má lọ mú ọ̀rọ̀ àwọn kó lọ recycle ẹ̀, kó wá máa fi ọ̀rọ̀ wọn kó sọ di weapon, kó máa fi jà. Lizzy Ajonrin ṣogbó àbí tí ẹ di. Ó sọ fún ẹ wípé faceless platforms are one matter. A known individual speaking repeatedly and publicly is another entirely, and the law makes a clear distinction. Lizzy Ajonrin, wọ́n sọ fún ẹ wípé tó o bá dé court of law, tó gbé evidence dàbàdàbàdàbà, tó gbé débẹ̀ tó ní my lord evidence rẹ o, this law bá sọ ní time and date báyìí. Wọ́n ní pé faceless platform ọ̀tọ̀ nìyẹn, kò káǹtì. Ìwọ known individual tó gbójú jáde tó ń sọ̀rọ̀ repeatedly January to December tó ń ṣe show lórí burúkú show of shame, wọ́n ní pé ìwọ another entity ni wọ́n pé kó má da irú pọ̀ mọ́ ṣápà, kó má da blọ́ọ̀gì tí ò lójú ìyẹn bíi this lover, kó má da pọ̀ mọ́ ìwọ wọ̀wọ́ queen of wọ̀wọ́ bọ́ọ̀sì of àwọn olórí burúkú wọ́wọ́wọ́. Wọ́n ní pé kó má da pọ̀ mọ́ra wọn because ilé ẹjọ́ máa ṣe kíni, ilé ẹjọ́ máa make a clear distinction. Ilé ẹjọ́ máa sọ fún ẹ wípé ìwọ o ní ojú àmọ́ bílọ́ọ̀gì tó mú wá pẹ̀lú time and date àtàwọn comment tó ti máa gé dání. Wọ́n ní pé ìyẹn ò lójú, faceless pé ìdájọ́ títí ìwọ tó olójú jẹrà ọlọ́run jẹrà. Wọ́n ní wípé ìdájọ́ títí ẹ ó máa yàtọ̀ sí ìdájọ́ faceless blog ìyẹn this lover tí ó lójú. Ogbó àbò dáhùn. Ó wá sọ fún ẹ formal demand ìyẹn mí wípé ní kíákíá ní wàrà àṣẹṣà wọ́n sọ fún ẹ ní kíákíá ní òní ẹni ó lè yí ohun nǹkan tí wọ́n fẹ́ kó o ṣe ní kíákíá ohun rèé. Accordingly, you are hereby formally directed to number 1, immediately cease and desist from mentioning the name of Senator Dino Melaye, whether directly, indirectly, by reference, insinuation, nickname, allusion, or in any of your online content, show, video, live streams or publication. Wọ́n sọ fún ẹ Lizzy Ajonrin wípé kó o pa ẹyin burúkú ẹ kó o pa mọ́ kó o dẹ̀dẹ̀ yìn nínú kó o máa dárúkọ Senator Dino Melaye nínú gbogbo àwọn olórí burúkú ṣòfò ló ṣe tó ń ṣe. Wọ́n ní pé either directly o àbọ̀ fún wọn ní nickname o in anything pátápátá tó máa kan Senator Dino Melaye pátápátá tó kò sí bó ṣe fẹ́ gbégbà. Wọ́n ní kò sọ́nà tó fẹ́ gbégbà, wọ́n ní kò sí bó ṣe fẹ́ yí, wọ́n ní kò sí bó ṣe fẹ́ fún wọn ní nickname pé àwọn àmọ̀ pé àwọn ló ń bá wí. Wọ́n ní pé ní ẹsẹ̀kẹsẹ̀ immediately ló ń jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní ẹsẹ̀kẹsẹ̀ kó o pa ẹnu mọ́ pàwọn fẹ́ gbọ́ orúkọ Senator Dino Melaye nínú ẹnu lórí burúkú tó máa ń là lẹ́la lójoojúmọ́ tó máa fi ń ṣe ṣó lórí burúkú tó ń ṣe wọ́n láwọn ò fẹ́ gbọ́ orúkọ yẹn mọ́. Number 2, wọ́n ní refrain from using his name as a tool, shield or weapon in your personal conflict or public feud. Lizzy Ajonrin, wọ́n ní pé kó má forúkọ Senator Dino Melaye kó má fi ṣe pàṣán, kó má fi orúkọ Senator Dino Melaye kó má fi ṣe wẹ́pọ̀nù, kó má rògbò torí wẹ́pọ̀nù ìjà wẹ́pọ̀nù ogun. Wọ́n ní pé nínú àwọn personal ìjà tó ń jà lórí burúkú ọmọ òfà níwáyé wá jà. Wọ́n ní kó má forúkọ Senator Dino Melaye kó má fi ṣe wẹ́pọ̀nù, kó má fi ṣe túùlù, kó má fi ṣe ṣíìdì báwọn ò fẹ́ gbórúkọ wọn lẹ́nu pàǹtí ẹ̀ lẹ́nu olè. Kí ni olùkọ́ sẹ́nẹ̀tàn wá lẹ́nu ọmọ olè náà tẹ́lẹ̀? Kí ló wá lẹ́nu ọmọ olè? Ọmọ tẹ́lẹ̀ pé international thief gbogbo àgbáyé lọ́mọ kò jalè. Number 3, wọ́n ní withdraw and discontinue any existing content where his name is used in a defamatory, misleading or unsupported content. Lizzy Ajonrin tó bá fẹ́ kú sẹ́wọ̀n èyí ní December 23 ní Nàìjíríà. Lizzy Ajonrin tó bá fẹ́ ṣorí burúkú tó bá fẹ́ ṣọ́kú sínú ẹ̀wọ̀n torí tó bá ti mú ẹ lọ sẹ́wọ̀n ní December 23 ìbẹ̀kọ́ tó yọjá lórí January prison máa gbọ́dídé, àwọn ọlọ́pàá máa gbọ́dídé, àwọn wọ́dà máa gbọ́dídé, wọ́n máa lọ ṣe Christmas ìdọ̀ ẹ̀wọ̀n ló máa kú sí. Wọ́n ní pé tó bá discontinue àti máa dárúkọ wọn nínú àwọn content lórí burúkú tó ń ṣe tó ń forúkọ wọn jà tó ń borúkọ wọn jẹ́ tó ń jẹ́ káyọ̀ máa rí wọn àti nǹkan tí wọ́n ṣe tó ń parọ́ mọ́ wọn. Wọ́n ní kó withdraw káyọ̀ má bàa bàjẹ́. Ó wá sọ wípé notice of consequences. Wọ́n ní pé Lizzy Ajonrin ó lè dùn mọ́ta gbéwìrì Gambia olóṣó olódo awáyé wá pasán dókítà fẹ́ẹ̀kì gbọkọgbọkọ jọkọgbé olè owó ti kú wàásù oníjíwá gan ní 1975 olè apàtẹ́mátà amúramáròde lọ. Wọ́n ní pé tó bá dẹ́yìn notice rí consequences ibi táyé ẹ̀ máa bàjẹ́ dé. Sister Grace Okoye ọmọ ẹ̀kúrẹ́ lè máa wọ́n wá ní take notice
that this communication constitutes a first and final warning. Lizzy Ajonrin ò lè dùn mọ́ta. Wọ́n ní wípé notice yìí kò ní sí number 2 mọ́ o. Eléyìí ni alákọ̀ọ́kọ́, òun dẹ̀ ni ànígbẹ̀yìn torí pé kí ni ẹni tó bá jẹ́ dignitary, original celebrity, àwọn tó ga nínú ayé gọ́gọ́gọ́gọ́, àwọn original tó ga nínú ayé wọ̀n ni máa bá olè ṣe back and forth. Ẹni tó yẹ pé gbogbo aṣọ lè ló dàbóra, tọ́tún náà kí olè ló dàbóra. Wọ́n ní wọ́n ní máa bá ṣe back and forth pé kí ni notice táwọn ti send sí ẹ yìí, formal notice yìí òun ni àkọ́kọ́, òun dẹ̀ ni ìgbẹ̀yìn notice yẹ. Wọ́n ní should you persist in mentioning, referencing or associating Senator Dino Melaye with allegations or narratives without clear, admissible and verifiable evidence, we shall have no alternative but to instruct legal counsel to take all necessary steps to protect his rights. Lizzy Ajonrin, Senator tí a sọ fún ẹ wípé tó o bá dẹ̀yìn nínú kó o máa forúkọ wọn yí iyẹ̀pẹ̀, kó o máa parọ́ mọ́ wọn, kó o máa fún wọn ní nickname, kó o máa sọ pé wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe láì ní evidence lọ́wọ́. Evidence gidi ni wọ́n ní verify, ọ̀tọ̀ ní evidence Lizzy, ọ̀tọ̀ ní verifiable evidence. Ọ̀tọ̀ tí wọ́n ní evidence ni tí wọ́n ní títí time and date ni wọ́n ní lọ́wọ́ ń tiẹ̀ àtàwọn ṣáàtì tó ti gé pamọ́. Wọ́n ní pé verifiable yẹn ni wípé evidence yẹ pé tó bá gbé níwájú adájọ́ máa gbà lọ́wọ́ wọn, ìyẹn máa jẹ́ àwọn evidence gidi bíi video evidence pé nǹkan tó ń wá accuse wọn fún oní video evidence, tó bá ní video oní audio evidence pé tó bá ṣe kíní yẹn wọ́n máa gbọ́ pé voice Dino Melaye ló wà ń bẹ̀. Wọ́n ní pé tó bá ní evidence gbogbo àwọn nǹkan tó ń sọ tó fi ń yí orúkọ wọn mọ́ ẹ̀rẹ̀ tó embarrass wọn tí ìwọ ọmọ olè lásán ìwọ ọmọ ẹ̀ lásán wọ́n tó yẹ wípé ọmọ ọ̀yà fọsẹ̀ lásán ọmọ ẹ̀ tó yẹ wípé inú ilé ògiri àlàpà ló gbé dàgbà, ọmọ ìyá alámàlà tó yẹ pé ó kiri àmàlàdá kó kiri àmàlàdánù. Wọ́n ní pé kí ló yà fà pàdé ìwèrè àtàsíwìn tó máa dárúkọ àwọn. Wọ́n ní pé tó bá dẹ́yìn láti máa fi ẹnu burúkú ẹ̀ ẹnu rírùn ẹ̀ tó máa fi dárúkọ. Wọ́n ní pé kí ni kóòtù yá because ẹni lẹ́ni láti protect his rights. He has to protect his rights. Ọba tó sọ síwájú wọ́n ní pé in such an event you will be required under due process of law to produce strict proof of Lizzy Ajonrin. Wọ́n ní wípé tí court tó bá ti wá yá torí mọ̀ pé ò ní gbọ́ àwọn tó ń ta gìtá àti dùrù lórí ẹ̀ wọ́n á máa tì torí mo rí pé ní ó bọ́ta ó ní Mr. D ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àwọn ò lè ṣe ká má fi ọ̀rọ̀ yín ṣe show torí pé kí ni ọ̀rọ̀ yín ti wà ń ta ẹ lọ sọ fún Ìyábọ̀ Òjó kó lọ do the needful, ẹ lọ sọ fún Ìyábọ̀ Òjó mo like ẹ bẹ́ẹ̀. Wọ́n ní kó o kẹra mọ́ kó o máa ṣe lọ ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kó o desist o, Ọlọ́run má jẹ́ kó o desist, mo fẹ́ kó o máa ṣe lọ ni, kó o máa ṣe lọ ni, kó ṣáà ti ní evidence dání. Wọ́n ní pé kó o ní evidence nǹkan tó láwọn ṣe yẹn, o máa ní evidence ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ torí o wà ń bẹ̀, ibi tó ti ṣẹlẹ̀ àti wípé báwo lo ṣe wà personally pé okay how and in which pé tó bá pé báwo àti ipa tí o kó nípa pé o wà ń bẹ̀ nípa ti ara láti ṣe witness àwọn claim yìí. That means pé nǹkan tó ń sọ pé àwọn ṣe yẹn one ó ní láti wà ń bẹ̀, ó ní láti wà ń bẹ̀, ó ní láti sọ ibi tó ti ṣẹlẹ̀ àti wípé ìgbà tó ṣẹlẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ gbogbo àwọn claim tó ń sọ nípa wọn yẹn ó ní láti present gbogbo àwọn kinní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní court of law níwájú adájọ́ ìyẹn ní supreme court tó bá máa gbé ẹ lọ Supreme Court máa gbé ẹ lọ àwọn evidence ní láti ní. Wọ́n wá tún sọ síwájú wípé failure to substantiate such claims will expose you to a full civil liability including máa gbọ́ òyìnbó ńlá ní bíbá yìí o including but not limited to actions for defamation, damages and injunctive relief. Ṣùgbọ́n wọ́n ní wípé táwọn bá gbé déwájú adájọ́ ní Supreme Court tó máa ti lọ ṣe my lord sir tó máa kó àwọn evidence ẹ̀ dání ìwà àti láti tó àǹtí dẹ̀ pé tó bá ti ń lọ sí court nísìnyí o lè borí o lè lo nìkọ́ọ̀bù o máa ṣí gbogbo ara ẹ̀ lẹ̀ ni o gbogbo ọmọ tó ti jẹrà yẹn o máa gbé débẹ̀ ní iwájú adájọ́ ló máa lọ kò sáyé ìpá wa ń bora adáṣọ bora kò sọ pé kò sáyé ìpá máa dọ̀rá borí o máa lọ ní bí o ṣe wà gangan ló ṣe máa débẹ̀. Wọ́n ní wípé tó bá wá ti kó evidence dání Lizzy Ajonrin wọ́n ní wípé táwọn bá ti gbé lọ síwájú adájọ́ tó bá ti fún ẹ ní court letter tó ti serve ẹ ní court letter pé tó bá ti wá ń bọ̀ ní court tó mú evidence dání tó wá rí nǹkan tó sọ yìí báyìí including but not limited yẹn ní ó mì wípé wọ́n máa sùn ẹ ó ti yẹ so not limited yẹn ní ó mì wípé kò ń ṣe fún yẹn lẹ́yìn nìkan o gbogbo nǹkan pátápátá tó bá wà under defamation pátápátá àti damages ló máa san ó ti gbọ́ including òyìnbó yẹn le gidi níbi kò lè yí ẹ wọ́n ní including yẹn ó mì pé kí a kó pọ̀ kí gbogbo àwọn ìyà tó máa jẹ
orí burúkú ìyà tó máa fi ṣe tó máa jẹ níwájú adájọ́ nígbà tí adájọ́ bá máa ka gbogbo statement gbogbo ẹ̀ṣẹ̀ tá máa fún ẹ ní justice yẹ wọ́n ní wípé gbogbo bó tó bá ti mú evidence dání tó ò ní evidence Lizzy Ajonrin má lọ kó comment dání lọ kóòtù tí Dino Melaye máa gbé ẹ lọ yìí kò ń sọ̀rọ̀ comment yìí o kò sọ̀rọ̀ this love àlélẹ́ yìí o àwọn evidence gidi tó máa show wá wípé gbogbo nǹkan tó ń sọ yẹn ó wà ń bẹ̀ ojú ẹ̀ ló ti ṣẹlẹ̀ ó dẹ̀ ní àdírẹ́sì tó ti ṣẹlẹ̀ wọ́n wá sọ fún wa ní pé tó bá ní àwọn evidence yẹn ní ọwọ́ Lizzy Ajonrin wọ́n ní wípé wọ́n máa ṣe kínní defamation ọ̀sán damages ọ̀sán inductive relief ọ̀sán tó ní mo gbọ́ tó ń sọ nínú ṣáàtì ẹ̀rí ni pé bọ̀dá mi Dino no bọ̀dá mi Mr. D ẹ mọ̀ pé mo láìkì yín gan mo láìkì yín ọ̀tẹ̀ fámáṣẹ́ in fact àsìkò ti tó pé tẹ́ ẹ bá sùn mi èmi náà máa ṣe kí ni màá kó àwọn evidence mi dání ibi tí Ìyábọ̀ Òjó tó ti ń kọ́mẹ́ǹtì nígbà tí wọ́n ṣe show fáwọn ọmọ mi ibi tí Ìyábọ̀ Òjó tó ti ń kọ́mẹ́ǹtì nígbà tí wọ́n ṣe show fọ́kọ mi ibi tí Ìyábọ̀ Òjó wò ṣọlá pé ó fẹ̀wọ̀n gbára ayé ẹ bàjẹ́ sẹ́wọ̀n okú sínú ẹ̀wọ̀n nìyẹn ṣùgbọ́n wọ́n ní wípé àwọn evidence tó kà á lẹ́yìn tó lọ sọ pé tẹ bá sùn mí báyìí èmi náà yà sùn yín ni àsìkò tó tẹ máa sanwó fún mi màá sọ fádájọ́ wípé ìṣẹ̀dí kẹ fún mi lówó màá ní kọ́ ní kẹ wàrà lẹ̀ lọ́wọ́ mi ilé lórí burúkú wo ló máa rà Lizzy Ajonrin ṣé ẹni bá ti wà ní inú ẹ̀wọ̀n gbére tó ti fún ní ẹ̀wọ̀n gbére fún defamation tó ti ní kó lọ san bílíọ̀nù fún damages ṣé wọn fẹ́ máa dúró talẹ̀ ilé lórí burúkú ló fẹ́ ta wọ́n ní pé àwọn evidence tó sọ pé o ní ìyẹn wọ́n ní pé ìyẹn ò lè wọlé ní kóòtù o kò wà admissible in the court of law wọ́n ní kó mú verifiable evidence wá àwọn evidence gidi ojúlówó evidence àmọ́ pé tó o bá ti ní nǹkan tó máa súwẹ́ fún ó kọjá àdàràdà kọjá rédèrèdè ó máa súwẹ́ fún defamation ọ̀tọ̀ nìyẹn wọ́n lè ní kó sọ bí i $500,000 fún yẹn tó yẹn pé Dino kò kéré nú ayé wọn náà ṣàmù bó ṣe ń lọ damages yẹn lè wọ bí i $1 billion injunctive relief lè tó bí i $2 billion kò yá sí gbogbo àwọn orí burúkú mọ́tò òfò tó kó sílé gbogbo àwọn orí burúkú olórí burúkú tó ń tà tó ti ń kọ fáìlì lójoojúmọ́ tó ń kọ rìsíìtì lójoojúmọ́ kò yá mówó lọ́wọ́ ṣáńgílì tí kò tọwọ́ méjì aṣọ gbogbo àwọn diamond tó ń tà àwọn gold tó ń tà àwọn kíní tó sọ́kùn ń tà àwọn lájíire ó máa sọ lájíire ó máa tà mọ́ gàrí kí lábòjọ́ ó máa tà mọ́ sí Port Harcourt ni sútà àbí kí ló pé ti Port Harcourt Scottish ni ó máa ta gbogbo ẹ̀ ó wá máa mú owó ṣíkún mi wàá ta méjì aṣọ àìjẹ́ bẹ́ẹ̀ ọmọ ó fẹ̀wọ̀n gbára nìyẹn ó wá sọ fún ẹ wọ́n ní reservation of rights wọ́n sọ fún ẹ ní báyìí ni pé as citizen of Nigeria pé wọ́n ní right wọn òun rèé sọ wọ́n ní nothing in this notice shall be construed as a waiver of any rights, remedy or courses of action available under Nigerian law. All such rights are expressly reserved. Lizzy Ajonrin wọ́n ní pé as citizen of Nigeria o pé notice yìí o ẹ lè fún wa sọ pé o ní right o eléyìí sọ̀rọ̀ right gbogbo wa ní Nàìjíríà bàdà ní right wa wọ́n dẹ̀ ní pé ó wà reserved lẹ́tà yìí kò bá right ọ̀rọ̀ tó wà lẹ́yìn sọ̀rọ̀ human right ọ̀rọ̀ tó wà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ kíyàn sọ̀rọ̀ ṣàkámú kíyàn mú evidence kíyàn ta méjì aṣọ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni tí àwọn bá ti mú orúkọ ẹni ẹlẹ́ni orúkọ sẹ́nẹ́tọ̀ tó yẹ pé national standing ni wọ́n ní oyè wọ́n gba oyè gidi original senator Dino Melaye tó bá ti defame orúkọ wọn kó o mú owó ṣíkún mi kó o dì mẹ́tí aṣọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ sọ̀rọ̀ right kò sọ̀rọ̀ right wọ́n ní kí gbogbo right oníkálukú pátápátá wọ́n ti wà reserve nínú lẹ́tà yìí ọ̀rọ̀ yìí kò ṣe pé bóyá human right kan àbí ẹnìkan kọ́ rárá o kò ń ṣe waiver notice yìí it's not a waiver kò ń ṣe waiver rárá bó ṣe wà bó ṣe rí náà ṣe kọ́ bó ṣe wà yìí náà ló ṣe máa wà bó ṣe wà yìí ló ṣe wà. Also, we strongly advise that you treat this notice with the seriousness it deserves and govern yourself accordingly. Signed, Dino Melaye. Lizzy Ajonrin sọlá pé wọ́n ní pé wọ́n fún ẹ ní advice ìkẹyìn torí wọ́n mọ̀ pé kí ni ọmọ elétí lápá nìyẹn wọ́n mọ̀ pé ò ní gbọ́ràn wọ́n mọ̀ pé ò ní ṣíǹjì wọ́n mọ̀ pé bó ṣe wà yẹn wọ́n ti kangi wọn elétí etí ẹ̀ ti di gbọ́n ò gbọ́ pa ò gbọ́ po bí ogun ni bí ìjà ni o ti múra ogun o ti wá aṣọ ẹ̀gún dání o ti wá aṣọ ọrin dání o ti mọ́ pa arin dání ìjà ní ràì wọ́n ní pé àwọn sọ fún ẹ wípé kó o treat notice yìí pẹ̀lú seriousness yìí wọ́n ní pé kí ni one àwọn ò bẹ́ẹ̀ ṣeré o notice yìí ó serious yìí o wọ́n ní pé kó o kó ara ẹ ní ìjánu torí pé kí ni wọ́n ti sọ fún ẹ pé kó o desist lónú kó o máa forúkọ wọn ṣe show àmọ́ tó bá nípa ọmọ ilé sí lápá ní ẹ pé ò ní gbọ́ràn bó o mọ̀ dárúkọ wọn lọ tó bá ti ń bùyà bóòjò ni wọ́n ní pé kí ni kó o mú evidence ẹ̀ dání
kò rè court. Lizzy Ajonrin, ṣé mo ti fọ túkẹ́túkẹ́ fún ẹ? Ṣé tí mo ṣe ṣàlàyé gbogbo àwọn lẹ́tà yìí ṣó ti yí ẹ yágíyágíyágí àbí kò yí ẹ? Lizzy Ajonrin, ṣé tí mo ṣe sọ kíní yìí tí mo ṣe sọ fún torí tó bá yá sí eléyìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní roller waist o. Lizzy Ajonrin, eléyìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní roller waist kankan. Wọ́n á sọ wípé ìgbà tí kíní kan bẹ́ẹ̀ ní roller waist wá ṣe kíní kan ó wá bú mi ó wá ṣe kíní kan Ìyábọ̀ Òjó náà wá bú mi wá ṣe kíní kan ó lọ kọ́mẹ́ǹtì sórí ẹ́sà bọ́ọ̀dì àwọn Nollywood náà wá káńsù mi wọ́n wá sẹ́ẹ̀tì mi ọ̀pù kébọ̀lọ́ dalẹ̀ ní Ìdòmọ́ta èmi náà wá ní pé kí n wá máa mú orúkọ Senator Dino Melaye o kí n máa bo orúkọ wọn jẹ́ o kí n máa fi àwọn incidents tí mo gbọ́ lórí blọ́ọ̀gì faceless blọ́ọ̀gì àtàwọn third party blọ́ọ̀gì kí n wá máa fi gbogbo nǹkan tí mo gbọ́ lórí blọ́ọ̀gì yẹn kí n wá fi ṣe weapon kí n wá fi orúkọ senator tíátíá orúkọ dignitary ta ní Nàìjíríà our own senator tẹ́ pé orúkọ òsì nínú ẹni yàmàyàmá wọ̀ kí n forúkọ ìràlẹ̀ àwa mú ẹnu ẹ̀ gbàgàdà bí ẹnu asín wàá nà síwájú ibi tó gòǹgò ọbẹ̀ yẹ wàá máa mú orúkọ senator tíá wàá máa fi rẹ́ ilẹ̀ a máa fi sọ pé senator Milo senator Dino Milo Nido wọ́n máa fún wọn ní nickname wọ́n ní pé tó o bá ti gbọ́ notice yìí wọ́n ní first and final ni wọ́n ní pé lẹ́yìn notice yìí ẹ̀wọ̀n ló kù wọ́n ní pé láwọn bá wọ́n ní táwọn bá summary ní summarize ẹ̀ fún ẹ torí mọ̀ pé etí ẹ̀ ti di olórí burúkú ọmọ etí ti di ibi tó ti lọ jalè wọ́n ti fún nígbàjú olóyè etí ti di mọ́ agbárí ẹ̀ kò gbọ́ nǹkan kan mọ́ kò gbọ́ pa etí ti di eardrum sí bẹ́ẹ̀ kò gbọ́ nǹkan kan mọ́. Lizzy Ajonrin wọ́n ní pé notice yìí wọ́n ní pé first and final ni o wọ́n ní pé lẹ́yìn notice táwọn kọ síta ayé àwọn òsùn ní kọ̀ mí ìmọ̀ káyé ẹ̀ má ta pa ọ̀pọ̀ àbí gúgúrú ṣangíṣá o pé tá a máa forúkọ àwọn yílẹ̀ tá a máa forúkọ àwọn tá a máa fi ṣe tá a máa drag orúkọ wọn in the mud wọ́n tẹ́ pé inú mud ló wà tó ti ń wrestle in the mud ó ti ń pọra mọ́nú mud wọ́n láwọn ò fẹ́ ní anything ṣe pẹ̀lú ẹ̀ pé kó báwọn gbúdọ̀ gbọ́ páká wọ́n ní táwọn bá gbọ́ páká orúkọ wọn ní ẹnu ẹ̀ Lizzy Ajonrin Senator Dino Melaye sọ wípé táwọn bá fi lè gbọ́ orúkọ àwọn ní ẹnu ẹ̀ tó ń ṣe insinuation ni o àbí directly or indirectly o tó bá yára sí kó wá tó bá máa fi di ọ̀la kó bá fún wọn ní nickname kódà èmi tí nǹkankan announce fún gbogbo àgbáyé rẹ̀ kò sí bóyá fẹ́ yìí Lizzy Ajonrin tó bá wá ṣe show lọ́la tó bá fún Senator Dino Melaye ní nickname èmi tí mo máa kọ́kọ́ gbé sí gbogbo àgbáyé rẹ̀ mo máa mi ìmáàdì kí n fi owó kí n sanwó fún Facebook kí n fi ṣe ad mo máa run ad lórí orúkọ tó bá fún wọn yẹn ni ó máa kárí oko Lizzy Ajonrin kò ní torí pé kíni mo fẹ́ kó o fi ẹ̀wọ̀n yẹn tó ti predict kó máa fi gbára kọ́dún tó parí ó máa fi gbára ọ̀nà tó dẹ̀ máa fi bẹ̀ ẹ̀wọ̀n yẹn gbára òun lọ̀nà tá a wà yìí torí olórí burúkú ọmọ ni ẹ́ nígbà tá a ti post lẹ́tà yìí láti àná ó wá tún wá ṣe show lẹ́nìí oníwo ò ní dákẹ́ Lizzy Ajonrin oníwo ò ní dákẹ́ ó ní kí Senator Dino Melaye kọ́ lọ sọ fún Ìyábọ̀ Òjó pé kó yọ gbogbo voice note yẹn kúrò lórí cyberspace Lizzy Ajonrin wọ́n ní wípé tó o bá dé kóòtù tó lọ́n fi dis love àtàwọn faceless blog ṣe reference wọ́n ní pé kóòtù máa treat faceless blog separate wọ́n dẹ̀ máa treat ìwọ tó o lójú separate nìyẹn entity two different entities nìyẹn torí mi mọ̀ bóyá máa lọ rán jísàbà tí ò lójú bóyá máa rán lẹ́wọ̀n ni ìwọ tó lójú wa ni kò máa lọlé Lizzy tó bá máa dárúkọ sẹ́nẹ́tọ̀ mi ò ní kò sì má dárúkọ wọn nítorí èmi láìkì bó ṣe ń dárúkọ wọn ó ń dùn mọ́ mi nínú àmọ́ ọmọ ìyá mi ṣó o sì mú ẹ́fídẹ́ǹsì lọ́wọ́ Lizzy Ajonrin ṣó o sì mú ẹ́fídẹ́ǹsì ṣó o sì mú síkúnmí sí ọwọ́ ṣé ẹ́fídẹ́ǹsì wà ní ọwọ́ ẹ̀ káyẹ̀ má bàa bàjẹ́ kó má bàa kú sẹ́wọ̀n kó bá mú ẹ báyìí ojú di January kó tó bọ́ta adágbò orí èṣù ṣó o gbọ́ àbò òdáhùn olórí burúkú là tí ò ní sọ fún ẹ̀sìn yìí o tó yẹ kíláàsì olórí burúkú ọkọ̀ òfò tó yẹ kó mú lẹ́tà yìí tó yẹ kíláàsì kó mú àwọn lẹ́tà yìí kó ka English lẹ́tà yẹn kíláàsì kó fọ fún ẹ túkẹ́túkẹ́ kíláàsì break ẹ kíláàsì ka lẹ́tà yìí kó fi Yorùbá break ẹ down kó break ẹ down sí ẹ ò rọ́kọ gidi mú lórí igbá àwọn ẹgbẹ́ ẹ tó ẹ̀dọ̀ wà ní Nollywood tẹjọ lọ sí oṣù bóyá sẹ́pọ̀ lọ fún tẹjọ gba doctorate degree àwọn ẹgbẹ́ ẹ wọ́n rí nǹkan gidi wọ́n rọ́kọ gidi mú lórí àtẹ tẹjọ wípé irú lẹ́tà yìí báyìí ọmọ àgbẹ̀ ọlọ́kọ wọn lọ́wọ́ ní pé my dear ìjọba ń ka lẹ́tà yìí kò ṣàlàyé ẹ̀ fún mi àmọ́ bí àmọ́ gbé lẹ́tà yìí láti lọ́wọ́ báyìí bí àti yẹn ń sọ ọ̀nà mú náà mọ̀ sọ bá a tẹ̀mọ̀ bóyá kí o láti ìfáàtì ẹ̀mẹ́gbẹ́ lẹ́tà yìí bá gbẹ́lẹ́ láti lọ́wọ́ báyìí wàhálà dé láti ò lè ka ordinary sentence náà báyìí láti ò lè ka Lizzy Ajonrin ṣé kíyàn wá fẹ́ bẹ́ẹ̀ lọ́la wẹ̀sì kíyàn mú bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ kíyàn mú kàkàrà jẹ́ kó ṣe rí ìpíà kíyàn fi ṣe ọkọ ṣé kò bẹ́tà ju kíyàn mú láti olójú dúdú ẹni tó kọ́ la bàmú kíyàn fi ṣe ọkọ ṣé kò bẹ́tà Lizzy Ajonrin ṣé kò bẹ́tà kíyàn fi láti olórí burúkú abímọ bá wò kíyàn fi ṣe ọkọ ṣé kò wọ́ọ̀sì jẹ́ǹtì lọ́wọ́ bátìrì mi nìkan kú jẹ́ lọ́wọ́ píkṣọ̀ láti jáde kíyàn fi láti dá ẹ kí láti wà ń bínà
Okay, bon. Ṣé kéèyàn fi làtí? Ṣé kéèyàn fi bendy roller waist? Ṣé kéèyàn fi bendy roller waist? Kéèyàn fi ṣe ọkọ? Ìyẹn bendy roller waist báyìí. Tẹ́ bá dé inú ilé ẹ̀ báyìí. Ẹ mọ̀ rẹ̀ pọ́n ta mọ́tò ń bẹ̀. Bẹ́ẹ̀ ṣe rí different models of Rolls Royce. Lẹ́ẹ̀mọ̀ ara àwọn sports car. Lẹ́ẹ̀mọ̀ ara àwọn SUV ìgbàlódé. Lẹ́ẹ̀mọ̀ ara ibi tí ibi tí yàn ní mọ́tò tẹ̀ pé kọ́ ni wo girlfriend mi àgbẹ̀sùn àbí ṣe bá àgbẹ̀sùn ìyàbò òjò. Tó máa ní àgbẹ̀sùn mi wo tí a gbá jíwàgàn nígbà kan ṣe jíwàgàn ti Lizzy Ajonrin táyọ̀ lò mọ́ jíwàgàn náà yá àtijọ́ jíwàgàn táyẹ̀ ti bàjẹ́ jíwàgàn tó yẹ kó rí burúkú tilẹ̀ jímọ̀ jíwàgàn ní ẹjọ́ kó ti lọ tà ní ojú rin kó ti tu ní spare parts kí ẹ tó máa mú sáré wè ẹ máa mú náà kó mú náà ẹ máa mú rédíò kó mú rédíò kó ṣe rú jíwàgàn nìyẹn o. Àní ṣé kíyàn fi kẹ̀kẹ́ bàjẹ́ kó ṣe rí píà bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ worom sí worom worom sí worom worom sí worom kíyàn mú ṣé kò bẹ́tà kíyàn fi ṣe ọkọ ju kíyàn fi làtí olójú dúdú ẹ wo làtí ọkọ ọ̀la ẹ wojú làtí olè ẹ wẹ̀kẹ́ làtí olè ẹ wẹnu làtí ṣé kíyàn fi eléyìí tá ló máa mú eléyìí fi ṣọkọ ẹ̀yin èèyàn tẹ̀ má parọ́ fún mi ná ẹ̀yin èèyàn má parọ́ fún mi ṣé tọ́ba ní kẹ́ ẹ mú kan nínú kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe é rí píà bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ bàbá jágajàga bàbá júgujùgu bàbá tó jẹ́ wípé gbogbo ẹ ṣàkàtọ̀bà ẹ̀yìn ẹ ti bàjẹ́ kò lè bẹ̀rẹ̀ kò lè rìn dáadáa orí burúkú tilẹ̀ gímọ̀ tọ́ba ní kíyàn mú yẹn àti kíyàn mú jígólò ajínrin túnrin iron bender èwo lẹ máa mú láti Lizzy Ajonrin ó gba lẹ́tà látọwọ́ sẹ́nitọ́ Dino Melaye o lè mú lẹ́tà kó o bírèkì ẹ̀ sí Yorùbá kó o fọ́sẹ́ wẹ́wẹ́wẹ́ kó o ṣàlàyé fún Lizzy Ajonrin kó má bàa lọ sí ẹ̀wọ̀n àmọ́ irọ́ ni láti orí kankan orí ẹ̀ ṣe ṣèbí ẹni tó bá ti ẹ̀gbọ́n yìnbó ló máa ẹlẹ́pù ìyàwó láti orí kankan ṣe àwọn wèrè méjì àwọn olóṣó olódo méjì Lizzy Ajonrin anyway ẹ jẹ́ kí wọ́n máa lọ mo ti try mo pẹ́ gan ni Jesus mi kì í pẹ́ tó bẹ́ẹ̀ bí mo ṣe pẹ́ ń bí mo ṣe pẹ́ ń bí ǹjẹ́ wọ́n máa lọ ẹ̀yìn tíá ẹ̀wẹ̀ ṣé tí yẹn máa fi ṣe ọkọ fẹ́ lélẹ̀ ṣé tí yẹn máa fi ṣe ọkọ fẹ́ ni eléyìí àrí ọlọ́run kò jẹ́ màá mú bending roller waist ju tààrà kí n mẹ́lẹ̀ màá mú bending roller waist. Lizzy Ajonrin ọ̀rọ̀ kékeré là ń sọ fún ọmọlúwàbí tó bá dé inú ẹ̀ àdó dídí èmi ò ní nǹkan mìíràn tí mo fẹ́ sọ mo ti fún ẹ ní advice mo ti bẹ́ẹ̀ break down àwọn English yẹn mo ti bẹ́ẹ̀. ọdún 2026 yìí ọ̀rọ̀ abáwa rèé àpáta ayérayé abáwa rìnrìn àjò 2026 ọba àwọn ọba abáwa rèé olódùmarè abáwa rìnrìn àjò 2026 gbogbo ojú tó wò mí gbogbo etí tó ń gbọ́ mi ẹ̀kọ́ máa sọ fún ọlọ́run wípé ọlọ́run bá mi rin ìrìn àjò yìí because ó bá lẹ́tìkẹ̀ ìdí sọ̀jù bẹ́ẹ̀ ẹ wá raṣọ àti ṣe new year ká ṣe Easter lókù ẹ wá raṣọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi African food wà available now gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra èmi ní ẹran ògúnfe ó ti wà ní Lady K African store ẹran ògúnfe tútù aláwọ̀ ògúnfe aláwọ̀ tó gbásìkì tó mú yes ògúnfe tó dùn dáadáa ó wà ní Lady K African store ẹran màálù ó wà ní Lady K African store ṣáàkì ó wà ní Lady K African store tọ́ọ̀kì ó wà ní Lady K African store mo sọ fún yín pé gbogbo lòwò lọ́mọlọ́mọ tiẹ̀ ọmọlọ́mọ wọn ní bẹ́ẹ̀ yóò lé níyàn ádìrà ẹ̀ tó bá ti lọ́lọ́run ti lóhun gbogbo ẹ wá ra tèmi ta o gbogbo lòwò indomie kátọ̀kátọ̀ ó wà Lady K African store iṣu yes ẹ̀yin tẹ́ bá fẹ́ ra iṣu wà ń store mi o máa fi gbogbo ẹ̀rọ yìí ẹ lè mọ̀ pé no before mouth o gbogbo lówó tẹ́ bá fẹ́ jẹ ráìsì náà wà mo ṣàrántí gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan ráìsì wà ẹ̀yin tẹ́ bá fẹ́ kó pé èlùbọ́ iṣu náà ipò ti tán but èlùbọ́ gẹ̀dẹ̀ wà èlùbọ́ iṣu ti tán èlùbọ́ gẹ̀dẹ̀ wà gàrí ìjẹ̀bú ó wà gàrí yẹ́lò ó wà fùfú flour ó wà rice flour ó wà wheat ó wà bẹ́ẹ̀ soya beans powder ó wà beans powder tẹ́ máa fi ṣe àkàrà àti mọ́mọ́ ó wà custard ó wà ògì ó wà tapioca ó wà gbogbo lówó títí dórí àwọn milk àwọn pig milk gbogbo ẹ̀ ni mo ní ní Lady K African store
ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi wá patronize mi kí ilé rówó ra àwọn áńgà tí máa fi to àwọn ọjà yẹn sí màá lè máa display ní àwọn ọjà mi wà mo kàn kó wọn jọ sí carton ni àyímọ́ ni díẹ̀díẹ̀ ó máa dodidi ẹ wá rajà so that màá lè ra gbogbo àwọn kíní chef tí máa fi máa tó gbogbo àwọn so many things ẹ lè máa rí dáadáa gbogbo nǹkan ní wà slanty bó ṣe wà slanty káàkiri everywhere a lè ṣe kí ni a lè jọjú àwọn tàdé tí rí nǹkan fi tò sí náà máa display rẹ̀ fún yín ẹ wá ra ohun tí mò ń tà ó ẹ jọ ẹyin tẹ́lẹ̀ àwọn èèyàn sí ní Canada Hamilton ni mo wà 76 Whitehall Street Hamilton downtown irú wà ẹ̀gúsí lílọ̀ ó wà ẹ̀fọ́ ó wà ewédú wà gbogbo tẹ́ bá ti fẹ́ máa bọ̀ wá sí Lady K African Store epo pupa ó wà golden mall ó wà ọṣẹ ìwẹ̀túrà ó wà dúdú osùn ó wà rob ó wà àbólíkí ó wà fix ó wà gbogbo kan tẹ́lẹ̀ fi ṣerú àwọn wíìgì lóríṣiríṣi jewelries gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store ìdí nìyẹn tí mo fi pè ní African Store so gbogbo nǹkan tẹ́ bá ti ní tó ti jọmọ Africa gbogbo ẹ̀ lẹ́ máa bá bí it's a matter of time because ṣé gbogbo ibi làwọn shinap alómọ gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ló máa wà store gbogbo ẹ̀ ló máa wà bíbá ilé agbára títí Ọlọ́run ẹni bá wà lókun bí mo ṣe fẹ́ ṣe ẹni tí ó ń bínú iṣẹ́ rere mi 2026 yìí ẹ wo bí ẹ̀yin ọ̀tá mi ẹ̀yin tẹ́ bá ti jẹ́ ọ̀tá mi ò mọ̀ yín Ọlọ́run mọ̀ yín o ṣùgbọ́n mo sọ fọ́lọ́run tó mọ̀ yín pé kó ṣàbá mi pa yín because èmi ò jagun mọ́ ṣé ilé ayé ìyàwó ọ̀tá kan wà tó jẹ́ wípé àfi kí ọkọ máa gbàdúrà pé Olúwa pa wọ́n ẹbí wípé kí nìdí tó bá sọ pé Olúwa ṣẹ́gun wọn fún mi tó bá for example kó jẹ́ pé ogun ẹ̀fọ́rí ló fi ń bẹ ẹ̀jà tó bá lólúwa ṣẹ́gun fún mi oṣẹ́ ogun tọ́ta mi gbé dìde sí mi Olúwa bá mi ṣẹ́ tọ́lọ́run bá ṣe ń ṣe ogun ẹ̀fọ́rí yẹn ọ̀tẹ́ máa mọ̀ pé ogun ẹ̀fọ́rí yẹn ti ṣe o á tún náwó mú ẹ nínú á tún fogun ní rúru bẹ́ẹ̀ jà mo ṣe example ni o kẹlẹ̀ mọ́ báwọn ìka yẹn ṣe operate o and me I'm tired of gbogbo yẹn ikú ló dẹ́kun tí mò ń gbà ládùúrà fún ebi ò mọ àwọn ọ̀tá mi mọ̀ wọ́n mi ò mọ̀ ọ̀tá mi ṣùgbọ́n àwọn tó bá ti mọ̀ pé ọ̀tá mi ní ẹ mọ̀ wípé ikú ẹ ni mò ń sọ fún Ọlọ́run pé ó gbọ́dọ̀ pa ẹ́ fún mi ní 2026 yìí ó dẹ̀ máa kú àfi tí ó bá sí oní máa ń jẹ̀mú mọ́ lórí ìtẹ́ ló kù ló ò ní kú so wọn tó bá ti fẹ́ kú má dọ̀tá mi o èmi ṣọwọ́ wọ́n tí mo wà 2026 tí mo lọ wọ̀ yìí wo ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni máa kanra mọ́ yín ni ẹ̀yin èèyàn àwọn ọ̀tá kan wà èèyàn ṣíjú àánú wọ̀ wọ́n o tẹ bá ṣe mú wọn lọ́wọ́ bá wọn máa bọ̀ òrùka bẹ́ẹ̀ bá ṣe mú wọn lórí wọn á máa yọ bọ́rọ́ bẹ́ẹ̀ bá ṣe mú wọn lẹ́sẹ̀ wọn á yọ bọ́rọ́ síbòmí so ó bẹ́tà kọ́ kúkú kó lùwẹ̀ ní ìsinmi mi ò jagun mọ́ láyé ti tèmi èyí tẹ̀ wọ́n mi kan èyí náà jagun mọ́ àbí good àdúrà ikú ló dẹ́kun fún wọn so gbogbo tẹ bá fẹ́ máa bọ̀ wá sí Lady K African Store tó bá dẹ̀ jẹ́ àwọn spiritual something náà ni gbogbo ẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ ṣe àwọn iṣẹ́ kan sí for new year gbogbo ẹ̀yin tẹ́ ní ìdìbùkún àánú ojú rere ìtẹ̀síwájú ìgbéga àbí ẹni ìdáwọn nǹkan ìṣẹ́gun ẹ máa bọ̀ wá sí Lady K African Store àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù ṣẹ́rí ilé ayé yìí kò ṣeé dúró wò mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní tí ó bá fi ogun inú ríru bẹ́ẹ̀ jà tó bá gbàdúrà Olúwa ṣẹ́ ogun tọ́ta mi gbé dìde sí mi tó gun inú ríru tó gbé dìde sẹ́yẹ tó bá ṣe ṣẹ́ àtúnọwọ́ mú ẹ lórí ọ̀kan náwọ́ mú ẹ lẹ́sẹ̀ that is ilé ayé that is why tó yẹ pé èèyàn gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ mo ti wọ iṣẹ́ mo ti wà okay àbí owó wà lọ́wọ́ mi àbí ọkàn mi balẹ̀ ibi kan máa wà táwọn olórí burúkú ìka ènìyàn àwọn ẹni bí èèyàn yìí tó ti máa ṣe kí tó ti máa dáná yáyọ̀ that is why tó yẹ pé èèyàn gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ bíbélì gan so ní búburú ní gbogbo ọjọ́ nítorí náà ká máa fi àdúrà ra ìgbà padà ó ní wọ́n máa ti wá gidigidi káwa kó lè ṣubú ṣùgbọ́n òun Olúwa á ràn wá lọ́wọ́ ọ̀dọ̀ wọn ló fẹ́ gbọ́ràn wá lọ́wọ́ á máa sọ̀rọ̀ síta ni a máa pe bàbá lórí ìtẹ́ni á gba àdúrà á gba àwẹ̀ that is the only way o tólúwẹ̀ lè fi ṣẹ́gun ayé kún fún ogun Ọlọ́run ti fi gbogbo ìyànjú ayé ìwọ̀n wà òun ló ṣe jẹ́ pé bíbọ̀ tá à ń bọ̀ nínú ayé á wá tibitire ni láti lè jẹ́ ká mọ̀ wípé inú ayé ta wà yìí àwa àti ibi lájọ wà ń bẹ̀ àwa àti ibi lájọ wà nínú ayé ọkọ̀ jàmídé ẹ wò àríyìn jù bẹ́ẹ̀ lọ ọjà mi dé rẹ́bà yẹn wò pé ṣé mo wà ní stand mo tún ti lọ post office wọ́n ti mọ̀ pé mi ò kí pẹ́ báyìí púrú
mo ti fò lọ post office àwọn kan yọjú wò mí báyìí pé ṣé mo obìnrin wà bẹ́ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ẹ bá mi ṣí ètò Odùduwà Nation no going back 2026 ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa ọjà wa tún ti dé ó dàbọ̀.